ọ̀dọ̀ ẹ̀jẹ̀ tayo níwọ̀nba lówe lèmi sọ̀rọ̀ pátáyò látàjù torí ẹ̀san ayò ọ̀dọ̀ ẹ̀jẹ̀ tayo níwọ̀nba lówe lèmi sọ̀rọ̀ pátáyò látàjù torí ẹ̀san. Ohun tó bá jẹ́ tẹni kẹ́ni gbà bó ti tọ́ bó ti yẹ olójú kò wọ́n lọ mọ̀ ń wé o òyò tán òun máa bẹ́gùn kiri ohun ojú alágbèrè rí ọrí ẹni forí jalè agbọ́tẹ́ rí ẹ̀kẹ́dẹ̀rẹ̀ aṣákíjọ lówe lèmi máa ń sọ̀rọ̀ o ṣáàtì tayo yóò hàn pẹ̀lú ọpọlọ ayò ọ̀dọ̀ ẹ̀jẹ̀ tayo níwọ̀nba lówe lèmi sọ̀rọ̀ pátáyò látàjù torí ẹ̀san. Ẹnìkan ju wọ́lá ẹnìkan ju owó ọ̀dọ̀ ẹ̀jẹ̀ tayo ẹ̀san máa níwọ̀nba ohun ṣe tó lérò pé kò sẹ́ni tó lè mú ọ sí ẹni lè mú ọ mẹ́ ṣe bóun náà ló dá ọ. Ayò ọ̀dọ̀ ẹ̀jẹ̀ tayo níwọ̀nba lówe lèmi sọ̀rọ̀ pátáyò látàjù torí ẹ̀san. I'm off. I see you. I gotta go. Mr. Bitoye Daniel. Yes. Ẹ ti sáré parí tea yín àti bread yín. Ẹ̀yin tẹ́ ní kí n dín ńkọ́. I have a lot of places to touch. Mo ṣì máa dọ́dọ̀ sister mi. Then iṣẹ́ tí mo ní lọ́fíìsì ó pọ̀ burúkú so I cannot wait. Don't worry. I'll do that some other time, eh? Baby, don't give me that. Nígbà tó mọ̀ pé ó ní jẹ scrambled egg. Kí ló dé jẹ́ kí n prepare? I'm going to use some of that. Okay. Arábìnrin, agbóhùn ilẹ̀ wọnú ilé ìlànà. Be past 10, ma. Past 10. AM àbí PM? PM, ma. I was worried about you. Tó bá máa rí rírìn bẹ́ẹ̀ tó mọ̀ kó máa pẹ́ ń ta. I'm just a phone call away. Don't cost you anything to call me. Auntie Makpe o. Eh? Ó wá kó mi lé àyà sókè. Abana, it's not done. Eh. Mi ò ní o máa rìnrìn ẹsẹ̀. Wọ́n eré orí igi àṣekọ̀ mẹ́dùn ni àná ti rìn rẹ̀. Wá tiẹ̀ pè. Okay, irú àwọn ibi tó lọ yẹn. Kí ló fẹ́ fún ẹ ń bẹ̀ tí mi lè fún ẹ? God knows I've been trying all I could to make you happy and comfortable.
àwọn ọmọ tó yẹ pé ìyá wọn bí wọn sílẹ̀ báyìí àti bàbá wọn wọ́n kú wọ́n ṣe ilé ayé wọn náà let alone tí wọ́n jẹ́ tí wọ́n sọ yẹn you can always count on me. ẹ má bínú ma èmi náà mọ̀ pé ẹ̀ ń try gan fún mi even táwọn parents sábà láyé wọn lè ṣe jù báyìí lọ thank you very much I'm very grateful ma. You're welcome. Sister mi ṣé ẹ̀gbọ́n ń pa ìfún sísẹ̀ sí jáde. gbọ́ ẹ mọ̀ pé mi ò rí lè kojú fóònù bẹ́ẹ̀ yẹn sọ kò tí ẹ jẹ́ kí n. ẹ wò èmi like fóònù gbogbo àwọn ọ̀rẹ́ mi ní school náà ti ń lò àwọn ẹ̀gbọ́n wọn dẹ̀ ló rà fún un. Oh really? Kẹ́dẹ̀ máa wọ wọn lówó tó yín. In one word. So nǹkan ò bí ẹ lè rẹ ẹ̀kan fèmí náà ni. Fadekes kòkó mọ̀ pé ibi tó ń bọ̀rọ̀ lọ gangan ni. Okay, is that what you want? Yes. You have it. Thank you. Èló ni náà? Má tiẹ̀ worry, I'll go get it myself. Torí gbà yẹn sìn ni o máa lọ ra ṣín kòkó tí bàbá ní ó ti bàjẹ́ o kí wá lọ rà mí o so má wọ̀ rẹ̀. Fadekes ṣì. Anjola Mountain loves and bless you. Anjola. Dọ́kúmẹ́ǹtì rẹ̀ kò sáìnì mo ti rò pé màá yà ń bẹ̀rẹ̀ lánàá ni àfi bá dẹ̀ ṣe rí ẹ̀ ebi tí sáìnì tọ̀dọ̀ tèmi láti jẹta ṣá. Ẹ̀bá rí road up tí mo kó sí lánàá mi rí irú ẹ̀rí láyé mi má traffic mo tẹ̀ tún lọ gba short cut bóyá màá tún rí mi ṣe ni mo tún kó sí mi iwájú mi rí rota náà yẹn rí. Ara nǹkan tá a máa ń sọ fún yín nìyẹn pé ìkánjú àti sùúrù ọgbọọgba ni. Yeah. The snail will get to his destination faster than the squirrel if the squirrel lacks wisdom in his routes. Lọ́rọ̀ kan mi ò fọgbọ́n ṣe nìyẹn ní sísá. Mi ò sọ bẹ́ẹ̀. Kò burú. Mo sọ àṣebí kí n ti bu ọwọ́ lùwẹ̀. Ṣé tán? Kí ló kù? Thank you. Mo dẹ̀ dáná lẹ́dẹ̀ yín. Really? I made French fries and franks for you. Wow. Kí ló dé? Ṣé ní kẹ́yìn obìnrin fi cholesterol bá yé àwọn ọkùnrin jẹ ni? Bẹ́ẹ̀ náà ni ti lé ní kí n wá jẹ scrambled egg. Ṣé kò sí nǹkan? Ẹ ṣe àgbàbìrẹ̀. Ṣé bíbí iṣẹ́ lẹ̀ ń lọ? Breakfast ẹ̀ ni ẹ máa bọ̀ ní dànù. O ṣe ìyá pẹ̀lẹ́ o ṣe gan kó ṣẹ́. Ṣé kí n jẹun kí n pàdánù iṣẹ́ ni? Àbí wàhálà wà ń bẹ ni? Ẹ wo a nípàdé ayọ̀. Okay dear. Oúnjẹ mi ló fẹ́ fi tọrẹ fẹ́ gbọ̀n yìí. Ṣé wàá okay? Kò sí wàhálà. Ìyá.
Oh, Femi ti gbàgbé fóònù ẹ̀. Ìyá. I'm playing game bẹ́ẹ̀. Good morning, Toye. I'm sorry to break it this way, but I need you to know that I'm pregnant. Though it is against our agreement, but it is also not my doing. I just need you to know, as I plan to care for my baby by myself. I'm sorry. No! No, Nia, oh, Vito, you can't even say for a kilo little ya. I'm going for me. Ariyo. Phone. Damn God. Oh my God. Hi. Ṣé pé lé ni mo gbàgbé fóònù yìí sí? Mo mú fóònù dọ́dọ̀ sister. Oh goodness. Hello. Hello? Mo. Baba Tinuke. Ṣé bá ṣá ti bímọ, ẹ pè wá. Kẹ́ jẹ́ ká forúkọ mọ ránṣẹ́. Excuse me? What rubbish are you talking about? Don't act dumb with me. Ẹni tó fún lóyún kọ́. Wá bá mi bẹ̀. Hello? Hello, honey? Hello? Oh, good God. I'm in trouble. Hey. Yeah, it's a phone. What does my secret? Goodness, I'm in trouble. Pick up your call. Pick up your call. Pick up your... Oh, good God. Ringing. Pick up. Pick up. Pick... Because I'm in trouble. I'm in a mess. Okay. Baby, tó yẹ lè ṣe irú nǹkan báyìí fún mi. Ọkùnrin ò máa lọ́rùn o. Lọ́ládé. Sorry, Lọ́ládé ni mo bèrè ibi nílé ẹ̀. Lọ́ládé ti jáde. Láti ìgbà wo ló ti jáde? Wọ́n ti jáde látàárọ̀. Láì dé ibi tó lọ bóyá ẹ lè bá mi get ẹ o. Mi ò mọ ibi tán lọ. No idea. Thank you. Thank you. Kẹ́ni gbà bó ti tọ́ bó ti yẹ olójú kò mú ọ lọ. Mo ń wé o òyò tán òun wá bẹ́kùnbẹ́kùn kiri. It's a busy day, hectic one. Ẹ káàbọ̀, ọkọ ìyàwó. Kí ni túmọ̀ yẹn? Kí ni túmọ̀ kí ni?
Àṣírí ẹ ti tú lé ni o. Ìwà aṣẹ́wó yìí, àgbàyà, onírọ́ òṣì. Are you alright? What is wrong with you? Ọkùnrin, o bó ṣe pretend. O bó ṣe pretend. Ọkùnrin, ibi tó yẹ kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ. Ṣàlàyé. Ṣé ìgbà kọ́kọ́ wà tó kanlẹ̀kùn tí mi ò ṣe fún ẹ? Kí ló tún fẹ́? Ìwọ máa wò ṣùṣù. O fóbìnrin mi lóyún. Why? Ẹlẹ́dàá mi á dà fún ẹ. Kò sí nǹkan tó fẹ́ kó ṣe ẹlẹ́dàá mi á dà fún ẹ. Shut your mouth! I'm not cutting for all this crap. Is something wrong with you? I had a visitor in the office. I can't come into my house and have some peace. Are you alright? There's no peace. Oh, look, come on. What shall I go to shell for me? Ajebe, you're not staying in this house. Oh, yeah. So I can't go into my house? Yes. Oh, look, come on. I'll find peace somewhere. Ẹni forí jalè agbọ́tẹ̀rí ẹ̀kẹ́dẹ̀rẹ̀ aṣákìjọ. Àgbàyà òṣì. So Gbadusha, are you sure you're fine? I can't find peace in my house and I decide to go out and look for peace somewhere else. Also, níbo lè jáde? Wá tì mí kúrò lọ́nà kó wá gbé jáde sẹ́. So mi ò lè gbé mọ́tò jáde àbí? Okay, go. Níwọ̀nba lówelówe lèmi sọ̀rọ̀ pátáyò látàjù torí ẹ̀san. Ẹnìkan ju ọlá ẹnìkan ju owó ọ̀dọ̀ ẹ máa rántí ẹ̀san máa níwọ̀nba ohun ṣe tó lérò pé kò sẹ́ni tó lè mú ọ sí ẹni lè mú ọ mẹ́ ṣe bóun náà ló dá ọ. Ayọ̀. Wálé wà báyìí. Hey, switched off ke. Ha! Lágo mọ́kànlá. Àbí ti lọ sọ́dọ̀ Lọ́ládé yẹn ni. Bí a kì í lè pe àǹtí burú bá ìwúrí wà lọ́dọ̀ wọn. Ọlọ́run ṣàánú fún mi o ẹ́. Ìwọ làwọn lè lè bọ́ yìí. Hi. Hello. Wobi. Show me fine girl ni. Kò dé ní da car of Android. Wọnú mọ́tò yìí. Ẹjọ́ ta ni Ó fẹ́ kú sá. wọnú mọ́tò lọ́jọ́. Ohun mọ̀ ṣe o. Ni wọ́n fi mú ni ìwọ tó yẹ kó agbára. Oya, ẹ dá àtàpàkò yín jọ, mo fẹ́ send ẹ sáwọn customer care. Ẹ náà ṣẹjọ. Eléyìí tún dìde. Jókòó jọ àbọ́lọ́sì lélẹ́yìn. Eléyìí máa ń dúró ní ṣá lóṣù ẹ̀ tó mú stáńdì inú ibi tó ti fẹ́ pa. Ẹ kẹsẹ̀ yìí síta kí n yájà ẹ̀ ní send ẹ sáwọn customer. Bọ́bùtù àbíwò ìrẹ́lẹ́yìn. Ṣọ́lọ́ fẹ́ gbá bọ̀ bíbí.
àdìgbò bọ̀. Ó yá ẹ kó wọlé. Ó yá kọjá sọ. Kí ló ṣe lé náà? Jọ́kọ̀jọ̀. Owó ìpọ́n lónìí ẹ wá kí ni gbogbo ariwo wèrè tẹ̀ pa èwo láriwo sí tẹ̀ pa ṣé ẹ mọ̀ wípé tẹ bá pariwo látẹ̀lé ọ̀la kò sẹ́ tó máa gbóhùn yín ẹ mọ̀ bí tán pé bí ni agíjù náà pé bí báyìí. ẹ wò èmi á advice yín pé kí n má pariwo rárá because ibi tí ẹ wà yìí tí n bá dárúkọ àwọn ẹranko burúkú tó wà nínú bíbá yìí fún I'm sure pé ẹ tí gbọ́ kọ̀ọ̀kan rí nu so máa advice pé kẹ́ ẹ fi ara balẹ̀ fún àwọn àtúnjẹ́ pé tá a bá pa yín a máa mọ bí tá a máa bẹ́rù yín sí so ẹ má pariwo rárá because ariwo ẹ̀ kò tẹ̀ lè save yín ẹ jọ. àjẹ́ kọ́ mọ̀ àwọn eléyìí mọ̀ tẹ́lẹ̀ ni. kí ló ń tẹ ìyàgbàdo ẹnu kí lè tẹ fẹnu ẹ rò pé wọ́n kó yín wá ṣe excursion bíi nì. olórí burúkú ni wọ́n Dubai náà wà ó yá ẹ máa ya fọ́tò ẹ lẹ̀ sórí Instagram àbí kẹ́mi sórí Facebook ẹ fi ránṣẹ́ sáwọn òbí yín kẹ́mi ṣe DP ó yá. ó sú mi fún wọn. ẹ wo ẹjọ torí Ọlọ́run kí ló dé ta kan waste saliva lórí àwọn idiot yìí náà ẹ jẹ́ ká kó wọn sí yàrá kan ká flit wọn dànù jáde. ẹjọ ìwọ ló fẹ́ kú ní kíákíá nu yín. ó mọ nǹkan ọmọ ìyá ẹ jẹ́ ká kó àwọn eléyìí ká kó wọn sínú yàrá kan ká flit yẹ̀yẹ́ wọn dànù ká pa wọn dànù síbẹ̀ á dẹ̀ ṣá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ á lọ kó wọn sínú freezer tó bá nídìí wọn á dẹ̀ máa gbé àwọn lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ flit yẹn gbangba tí yẹn ṣe bad boy. wo má yẹ ká kó wọn sí freezer torí tá a bá kó wọn síbẹ̀ àwọn kan máa gbẹ àwọn tó dẹ̀ máa ní di fresh máa wà àwọn tó bá fẹ́ gba pẹ́ ẹ̀yìn etí ẹ̀yìn ẹsẹ̀ kò yé ẹ̀. tọrọ lẹ sọ àwọn tó máa ní di fresh ló gẹ àgàgà Anjola tí ẹ máa láìkẹ ẹran dẹwọjọwọ bíi ilé. ní kíni gbòótọ́ ló sọ jàre èèbó mo ti ya fọ́tò mélòó kan nù wọn. so wọ́n ní ìdàtà ń papọ̀ bàbá ẹ mọ̀ mí ni ẹ kọ́kọ́ orúkọ mi kẹ́ wò mí lórí Instagram kọjá yín sí mo yẹ jẹ́ láńlọ́ọ̀dù lè wá lásán máa ń fọ́ọ̀mù ìjọ tó kú wọ́n fẹ́ ṣọ́ọ̀kù báyìí àwọn ọmọ ẹ̀mí tó ti ń ṣàjọyọ̀ kó tó tajú kan mo ti gbókùn mo ti ta àwa aṣọ ẹ̀yìn mosquito kéékèèké yẹ́ ẹ̀ lè pẹ́ mítà a máa bíìdì yìí àwọn wèrè. ló dé máa kọ́ ẹ̀ kó lórí mu. àbò lórí mu máa tàyìn máa lóyún sí di àpárá yìí. ìkúṣe lágbára tó kò sólóògùn tó lé èdè kùsẹ́ ò bí abadé ikú ti sún méjìlé ìwúyè lágbára tó ìdí ọ̀rọ̀ gidi ní ìwúyè lágbára. ọ̀rẹ́ jẹ́ dákẹ́jà ni ikú lórí burúkú olùfẹ́ pa ibi tẹ wá yìí rẹ̀ ti dàgbà náà ilé kù. sólóògùn tó lé èdè kùsẹ́ ò bọ́lá àbúṣe ètò ìbínú máa gá ẹ mọ́ ọlọ́run ọba kì í fẹsẹ̀ rẹ̀ bò ikú tó pa Barrister lọ́jọ́ sí. You Mrs. Negative ẹ tẹ̀lé wọn wọn náà yìí ló kàn. Ó máa tẹ̀lé wọn ẹ̀yin tó pẹ̀ má kàn ju ẹ̀fọ́ ọkọ̀ balẹ̀ o mákànmákan ní o. Oyè tó karáwò ní ń bọ̀ àkàrà ẹ̀dẹ̀ṣẹ́ ti gbọ́ wọ́n máa tó kẹ̀yìn náà. Ikú tó fẹ́ lọ po ohun tó ń mu lọ yìí ó bọ̀ wá pẹ́ yín tó kù ẹ̀ tó bá tó wá mú wọlé ẹni kọ́ gbóúnjẹ wọn wá. ń bá lọ́rọ̀ mi mo sì máa ń sọ̀rọ̀ gan ni lójú ọlọ́rọ̀ mi ò lè sọ̀rọ̀ sọ. Bàbá kí ló fariwo orí burúkú ṣọ́n bá mi ṣe yín ni kí ló tẹ̀ ń sun jàlá ń bí. àwọn wa lọ́rọ̀ mi dádìjọ́ rò pọ̀ gan àbẹ̀sùkò sáálàmì yẹn dádìjọ́ lẹ̀wẹ́ báńkì epsilon production gan dádìjọ́ lẹ̀wẹ́ báńkì àmọ̀rù yẹn dádìjọ́ lẹ̀pọ̀ rẹ́gbẹ́dẹ́ balógun àgìm gangan dádìjọ́ rò pọ̀ gan ni. Èwo láriwo orí burúkú ó dáa ẹ máa kọ akọgbẹ̀yìn náà ní à ń gbọ́. ẹ wo okùn méjì ẹ jẹ́ ń dárúkọ méjì tó kù ilé tètè fi ohun ránṣẹ́ tí wọ́n ti ń bá kú.
àsùnmọ́ náà gan àdìjọ́ rògbò. Àsùnmọ́kọ́ highways video mart ni. Ṣé wàá rí kúùsì gangan àdìjọ́ lè bọ́ ní. Dá! Ó jẹ́ jẹun. Akéwé jẹ wá nǹkan àdìjọ́ rògbò rẹpẹtẹ. Ebi ò pa ẹ̀. Ok, ẹ bá mi advise ẹ. Ó yẹ kó jẹun o, ó máa hàn lára, ó máa mọ́ lára o. Ó jẹ́ jẹun. Tó lọ́ ń fóúnjẹ bẹ̀ẹ́ sí o, ṣàkójẹ́ jẹun. Kò bá sóúnjẹ lọ́rùn. Ẹ bá mi advise ẹ kó jẹun torí ẹni téèyàn bá fẹ́ pa èèyàn máa ń bọ̀ ni. Àbí náà bẹ́ẹ̀ jẹ́ máa kú náà ni. Ẹ yá jẹun kẹ́ má lọ máa regret lọ́rọ̀ o. Ó ṣàgídí olórí burúkú ń bí o. Ṣé yọjú sáwọn ọmọ yẹn? Nínú ilé mi, mo jẹun ìjẹta. Kí mo tán ṣe fún yín? I won't kill somebody. Kí ló dé tó ẹgbẹ́ mi nìkan lẹ rí sí báyìí? Kí ló dé? Nínú ilé mi, mo wá ń jẹ tèmi. Lọ́ọ̀gá ẹ̀wọ̀n. Ẹ bá gílè yẹn sí mi lẹ́pa mí ni. Kí ló dé? Ó ṣe jẹ́ mi nìkan lẹ rí sí. Ọ̀pọ̀ èèyàn wá ayé yọ̀bọ̀n sí wọn. Bẹ́ẹ̀ lọ sọ pé ẹ̀gẹ̀ mi ń ka. Ẹ fẹ́ sọ mí di dáńdàrú ni. Ẹ fẹ́ sọ mí di ìyanu ni. Ògbólú ẹ máa lọ tọrọ owó ń kánú ṣèjì ni. Ó mà ṣe o. Kò mà ní dábò èbó tó kọ dísẹ́nárì tó sọ túbọ̀ kidnapper sínú ẹ̀ o. Bẹ́ẹ̀ bó bá kúre wọn ò ní sùn dáadáa. Eléwúgbó èbó ní ń bá ẹ jẹ́ èmi láyé mi. Ìyàwó mi ò wà nínú ronú rẹpẹtẹ ńlé báyìí. Yóò ti sọkún ojú ọ̀sọ̀ fún wọn rẹ̀. Ọmọ ọlọ́mọ tó jẹ́ pé ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àwòyún títí kò lóyún. Mo jí. Mo jí láàárọ̀. Mo jí lọ́sàn-án. Mo jí lálẹ́. Nígbà tó lọ ń padà wá sámi sọ̀rọ̀ mi tí ó jẹ́ kí gbogbo wàhálà mi ó já sásán. Ó jàjà lóyún oyún ga oyún dàgbà. Bí mo ti ń wo ni ó ṣeé ṣe kí ìyàwó mi ò ti bímọ báyìí. Ọmọ àbímọ ṣé ìgbà tẹ́mi bá kú sí ìyá yìí tí mo lè fojú kan mọ́ tẹ́mi àtọmọ ní ògàn ní ara wa. Èmi ò sì ya fọ́tò lẹ̀ níbi pé wọ́n ní fọ́tò bàbá ẹ̀rín wọ́n mọ́. Èmi èsì dán náwó fẹ́lẹ́rẹ́. Mo ya wọn táàbá ní kí wọ́n lọ ra sídìí mi lọ́dọ̀ àwọn tí wọ́n ń tà kí wọ́n máa pílì ẹ̀ fọmọ pé sọ bàbá ẹ̀rín. Mà sí rí o. So, ìyàwó yín wà nù oyún. She's pregnant. Àbíkọ́ lọ ń ṣe àánú mi ní báyìí. Mo jẹun mo yó tán ọnu ilé mi. Mo bọ́ síta mo ń wá súyà òṣì kan kiri. Rọ́bí wá dàbí ọ̀rẹ́ tó jẹun tó yó tán tó ń wá bẹ́kùn kiri. Àbíkọ́ lọ ń ṣe àánú mi ní. Èmi tó yẹ kí n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la Monday láti bí 2 years tí mo ti ń wáṣẹ́. Mo tún wá rí iṣẹ́ tó mo tún bọ́ ọwọ́. Tani kú kan báyọ̀ lọ. Tani kú kan lọ. Ìjẹba kò sì jẹ́ ní. Ṣáàmà yẹn ti sọ pé bí ẹsẹ̀ èèyàn bíi mẹ́rin làwọn ní ìdí tó jóbìnrin. Ìlà tá à ń papò bàbá rẹ̀ so wọ́n ti gẹ̀ẹ́tì mi. Kò sí wàhálà kan tẹ̀ palẹ̀ mọ́ àwọn ọ̀rọ̀ lè kàn bí. Kọ́ káwọn eré mi wọlé. Ọlọ́run. Àti bàbá yẹn. Àti Lapoche. Péjì èdè mi, àwọn àṣà ọ̀sà. Wọ́n tẹ̀ ní láti wá palẹ̀ àwọn tó rọ́ ti ń dòrò sí i. Ilé tí ń kó orun pẹ̀lú kọ́lé káwọn ọ̀dọ́ sí ẹ̀ tí wọ́n ṣe. Àǹtí, ẹ tí fún mi. Kò sóúnjẹ ń bíbá ẹ̀ ò ṣáà kì í jẹun. Ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. Ṣé kò lè bẹ̀bẹ̀? Ṣé bí mo sọ fún ẹ pé wàá mọ̀ lára? It go show for your body now. Ẹ ṣe bá mi ṣàánú ẹ̀ bá mi fún bẹ́ẹ̀. Ẹ ṣe gan. Ẹ ṣe mà, ẹ ṣe gan. Àìdúpẹ́ ara ẹni. Ẹjọ́ mà. Ẹ kú jọ mẹ́ta. Kí lẹ fẹ́? Mo fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀. Kò sí
sí wèrè kò sí wàhálà ẹni tó bá fẹ́ ṣe exercise inú yín kò ní ìdí kó take permission ó yá gbọ́n sẹ́. ṣé bóun ló ti ẹlẹ́sẹ̀ ó yá ó yá. mo fẹ́ yí sọ̀rọ̀ ha ò funny you want to ease yourself ṣé o lè ease ara ẹlẹ́gbẹ̀ẹ́ pop sí bẹ́ẹ̀ lábẹ́ ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni. mo fẹ́ ṣe kẹ́ni ó ti yẹ mo rọ ọwọ́ tó náà wáyé mo tè ló pa wá. mo fẹ́ púpọ̀ ṣe ń sóyìnbó ní kọ́ndíṣọ̀n tó wà yìí kò sẹ́ni tó lè púpọ̀ nu gbogbo yín bíbá yìí torí pé kí ni àmọ́ mọ̀ ń fún yín búrẹ́dì jẹ kó lè dílé ìgbẹ̀yìn pa mo fẹ́ púpọ̀ kẹ̀. mo eléyìí ni àwọn eléyìí ti wo fíìmù pa ó fẹ́ ṣe prison break àbí Scofield ó dà pé ó ti ya wèrè mọ́ tilẹ̀. ẹ filẹ̀ òun èmi ò wà náà bọ́ síta. èmi ò mọ̀ pé làpọ̀ṣì náà máa ń kú bó ṣe bí ẹni tí ò tẹ̀lé. àwọn kìnìún lásán wọn máa fẹ́ ṣe bírèkà. ó fẹ́ kú tó kú dáadáa wọ́n ẹ ṣe dákúdá. irú ìwà yìí kò sí tán ẹ́ kò wà bọ́ lórí burúkú ìlọ́wé ẹ́ kò wà bọ́ wà ìka kò ó yá gbéra jọ bàbá ó yá jíǹde àjíǹde lára máa jẹ́ fún ẹ. wà báyìí wà á tiẹ̀ ti mú ọkọ tó fi ti wà báyìí patient man àmọ́ padà ta ẹ fáwọn òṣàgbẹ̀ yìí ni ọ̀gán náà ọ̀gán ó wà báyìí ó náà fẹ́ tí bàbá yìí bá kọ́ bó ṣe wà yìí ó wà dàbí nǹkan pump champagne. wọ́n lálẹ́ wá ń sùn ìmọ̀ láyé bàbá yìí ṣe wá padà rí báyìí. àwọn kọ́sítọ́mà bọ̀ wá kó ní kọ́sítọ́mà fi ẹ̀. wọ́n tẹ̀ gbóòórùn ọkọ̀ àwọn ní sẹ́ẹ̀tì wọn. What do you want from me? Your time, bro. Woe betide you for calling me your brother. Kí ló dé tó jẹun? Look, Ìyẹn ò really matter nsìn. Ara kò jẹun kó má bàa ṣe ra ilé ṣe. Hello. Àbọ̀rúbọyè babaláwo tó já ó gba yìí bàbá mi. Mo já ẹ tán náà mo jẹ́ kó mọ̀ pé ó wà nílẹ̀. Àgbàlagbà ni kódà ó kọlà. Kí ló dé? Ó ṣe wá jẹ́ mi. Àtàǹpàkò àgbàlagbà oògùn àìkú la máa ń fi ṣe. Eventually at last ó padà jẹ́ mi. Ẹ ti wà ń tàn bí park àgbéjáde sí ò ṣe I don't see your alert babaláwo I don't get alert gbéra bàbá jíǹde àpá sí mi jíǹde àwọn tó máa ra wọ́n ti dé bàbá ti lọ ó yá ẹ̀júwọ́ ẹ sọ pé bàbá ẹ sọ pé bàbá. Ẹ má sunkún mọ́ o. Àdúrà ní ká máa gbà ọ́ kí Ọlọ́run yọ wá kúrò níbí báyìí. Aunty, èmi fún ara mi mo fọwọ́ ara mi fa wàhálà tó wà lẹ̀. Lọ́nà wo ni ẹ? I'm very sure my husband will be very, very sick right now. You know, when the root of a tree begins to decay, it affects every part of the tree. Tó bá yẹ pé mo mọ̀ ni, mi ò ní provoke ọkọ mi bẹ́ẹ̀ láíláí. Tó bá yẹ pé mi ò provoke ọkọ mi ni, I'm very sure I won't be in this position. And I will have saved a lot of people less problems. Ẹ má sunkún mọ́. Tẹ́ bá sunkún, you can fall ill.
And ó máa worsen situation yìí ni. I'm not just sick. I'm pregnant. You what? Yes, I'm pregnant. Yeah, sorry. And the most painful aspect of it is that it just must so for anything more lóyún. It just ló kidnap me. Me tẹ́tí me, mo bó ṣe feel me, mo bó ṣe fẹ́ bí. Feel? Ṣé kò sí agreement láàrin méjèèjì ni? You can't understand. It's a long story. Please make me understand. Ẹ má sunkún. Tẹ́ bá sunkún, you can fall ill. And ó máa worsen situation yìí ni. I'm not just sick. I'm pregnant. You what? Yes, I'm pregnant. Yeah, sorry. And the most painful aspect of it is that it just must so for anything more lóyún. It just ló kidnap me. Me tẹ́tí me, mo bó ṣe feel me, mo bó ṣe fẹ́ bí. Feel? Ṣé kò sí agreement láàrin méjèèjì ni? You can't understand. It's a long story. Please make me understand. Ayo, ọ̀dọ̀ ẹ̀jẹ̀ tayo, níwọ̀nba, lówe. No did then get and make the push. Toye, so ibi báyìí ló wà látàárọ̀ tí mo ti ń wá ẹ kiri. Ọ̀gbìn ni kí n sáré wá flex then kí n tó wá bẹ́ẹ̀ ní class ni. Flex? So you stood me up and you tell me you are flexing. What kind of rubbish is that? Sorry, cool. You think so slow? I'm not interested. When we're down, you know, when you smoke, I think freely, like a free man. Tó bá ti ń fa kíní o kì máa rántí pé èèyàn kan wà níbì kan. Let's go home, Joe. Where to go now? Yes. So I'm being with you and it don't make sense if you did dress like that. Mama, you. So mama fa sìgá lọ. Hey, Bobby. Baby. Baby, wait. Kí ló dé o ṣe ń sùn ni? Tí mo jẹun tán báyìí wá dàbí pé wọ́n massage mi, ara mi wá balẹ̀. I feel so relieved. Like, Irọ́ ni o. I swear down. Ó rọ pẹ̀sẹ̀. I swear down. Yóò tán. Kò tán ẹ. Bí nǹkan tá a máa ń sọ fún ẹ, bàbá ní kò mú skúṣì wà máa ní ìwé ẹ̀jẹ̀ gbà ọ́. Kò tán báyìí. Ṣé o fi skúṣì sínú oúnjẹ mi ni? Mi ò ní skúṣì sínú oúnjẹ mi. Àwọn èròjà skúṣì kan ni mo já sí díẹ̀. Wow, I've been missing out. Really? So bẹ́ẹ̀ ṣe máa ń feel tẹ́ bá ti fa skunk tẹ́ tún mu skúṣì lélẹ̀? Oh, I would love to have some. Oh, sure. You want some more? Yeah. Wow. Kò sí rèrè oya aládàájẹ́ bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì oya package ẹ̀. Okay, wà á lè jí lọ́la. Squishy. I don't have anything outside. I'm just kidding. Squishy. I won't squish you. Squishy. Kí ló tí mò ń pè ẹ́ látàárọ̀ tó gbé kọ́? Kò sí nǹkankan. Kí ló mean by kò sí nǹkankan? O jókòó síbí báyìí, o mọ tí o mu sìgá. Mo wá ń pè ẹ́ ògbé kó wá sọ fún mi pé kò sí nǹkankan. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Kí ló fẹ́ sọ? You're not nice one bit. Yes. What do you mean? O ń béèrè lọ́wọ́ mi kí ni mo mean? Gbogbo àwọn tájọ wọ school yìí. Gbogbo wọn láti fi mí sílẹ̀ lọ. Ọdún kẹfà ni mo ń lò lọ yìí. And if care is not taken, màá tún ní SIS tí mi ò bá rówó. Ó dẹ̀ bá mi rò. I understand. I know how you feel. Mo understand bó ṣe ń feel. You don't understand a thing. What? There is nothing you understand. Ó bá mi nínú school yìí ni. And from the look of things, ó tún máa fi mí sílẹ̀ lọ ni. God forbid. You don't have to think like this. Why to change sorrow by? Okay, fine. I will try my best. I'll do something about it.
Is that a promise? Trust me, I will do something about it. Sure will be. You smoke? Irọ́ la dẹ̀ ń lò, irọ́ la lò. Ẹ̀tàn ti pọ̀ nígboro, abẹ́ òde mi wà bẹ̀rù ẹ̀. Níbo lè olè òkú níbẹ̀? Olójú kòkòrò wọ̀ bíà. Ṣùgbọ́n má ṣe lógun máa rí. Oníyọ́lé òun lọ́bẹ̀ láwọn bá ṣe àṣegbé òsì òwò. Kò sóhun tí a ṣe láyé yìí tó gbé ayọ̀ ọlọ́gbọ́n ayọ̀. Ẹ á fà gbogbo uncheck ti ṣe gbogbo uncheck sẹ́. Ẹ́ Fọlákẹ́ ṣé o ti submit file lánàá ṣá? Ẹ ti kọ́ lọ bank. Ẹ ní kàkàntà ti zan version kẹ́lẹ́ fi clear. Okay, no problem. Ẹ ti máa service máa tàn sign. Okay. Baby, Bolo 10:30 lánàá. Honorable, ẹ funny gan. Bolo expect kí n wá by that time. Ilé mu wà jọ. Ni mama dọ́gbọ́n jowú ni. Ba jo dari jo be. Ẹgbẹ́ kọ́ ni. Hello? Ọ̀rọ̀ búrò ló ń sọ lẹ́nu yẹn tí mo kó fún ẹ kó execute project o ti parí ẹ̀ débi kan o ti béèrè balance ń bọ́ náà ti ń ṣerú ẹ̀ náà èyí ló ń tagi èyí ló ń tàṣọ o dẹ̀ gbà lọ́wọ́ supplier mi mo jẹ́ báwo lè ní sọ idiot ẹ̀ má wọ̀rì mọ́mọ́ ọ̀gá tó máa ṣe fún ẹ má gbáṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ má dẹ̀ gbé fẹ́ lómi idiot aláìmoore yìí jákò lórí fún mi jọjá rẹ. Ẹ dèkè yìí sí ẹ ní láti máa bá àwọn ará bíi ìpàdé wíwẹ́ ṣe ń sweat. Má dáwèrè ló ń jàre you can imagine okay mo gbéṣẹ́ fún kó wọ́n kan just ordinary desk of which we have 50 school and again we have 500 classroom so definitely we be expecting kó ṣe bí abi 50,000 desk you can imagine how much it to fetch this bloody school certificate holder tí mo fẹ́ ṣe lóore. But honorable ga fún yín o ẹ kí n fọ̀rọ̀ yín lọ́rùn kó dé dá. Kí ni what you mean? How? Ẹ̀gbọ́n mi ń ṣe irú iṣẹ́ tẹ́ ń sọ yẹn now. In fact is an undergraduate ó ṣe máa graduate lọ́dún yìí. Irọ́ ni o. Òun ló supply gbogbo chair tó wà ní new stadium. Tí o dẹ̀ sí problem tí o sí anything. Kò ní any problem abẹ́gbọ́ any complaint ni. Ó sọ fún mi náà. Ẹ̀yin náà ò béèrè náà. Báwo ló ṣe jẹ́ fault mi gbà tẹ́ ẹ béèrè? Jọ jẹ́ kó rí mi kí lórúkọ ẹ̀ náà. Ìbítóyè lórúkọ ẹ̀ ẹ má worry a máa wá rí yín. Please ó ní láti rí mi jọ. Fún nǹkan tẹ́ wá ṣe yẹn máa fún yín ní special treat ẹ kọ́kọ́ pa laptop yìí dènà káti ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ẹ̀yìn náà. Ẹ kọ́ ti àbẹ́ máa pick ẹ̀ náà ní mi tí ẹ mọ̀. No problem. Ẹ má wọ̀ lẹ́jẹ̀ kí fún yín treat ẹ bọ́ ṣọ yín kí lè tẹ̀ ṣe wọ́ṣọ. Good. Guess what? I'm not good at guessing. Guess no. Oh, you know I'm not good at this, so just tell me what it is. Okay. I want you to talk like a millionaire. Ibi tó yẹ mo fẹ́ kó sọ̀rọ̀ bí millionaire ni tí ó ní millions of naira nínú account ẹ̀. Dear, What's up? I am not in for all of your jokes. I'm not joking. Oh, because in a matter of weeks now, we are going to have a change of status. Like I said, I am not in for your jokes. We are going to see the honorable tomorrow. Wọ́n ti fún wa ní contract to what? 25 million naira. I am not joking. You're going to take that again? Yes, I'm not joking. 25 million? Yes. Naira. Yes. Yes. Congratulations. I'm happy for you. Like
I'm sure. But seriously, do you know how much I love you? Yes, I know you love me. No, congratulations! I'm happy for you. But the truth is, the love is going to increase now. Yes. 25 million. Yeah. The love will grow stronger. Harder. Beautiful. More fun and... This calls for celebration. You need to do báwo? Báwo ló ṣe ń lo ara ẹ̀ báyìí? Ó dẹ̀ yẹ ká náwó ìnáwó ti wà. Let's go to Galileo Lounge. Ká lọ pop champagne, ká náwó, ká gbé pósí ká. Pósí ni. Ayọ̀. How are you? Fine, thank you. No. Well, I've read so much about you. I don't know, you have some catalog. Okay, no problem. I know what to do. Yes, I prepared the contract. Just glance through. Okay, hold on. Maybe you can send me tomorrow or next. All right. Thank you very much, sir. Yes, sir. So we can perfect everything. Yes, sir. Thank you, Shego. Yes, sir. Okay. Sir? I don't really want to smell it. Sir? Don't worry. All right, sir. Okay, there. Yes, sir. All right, sir. It makes a lot of sense that we can decide. Let's rearrange this ones here and then. So we get tabagbe 3 sita ní síbẹ̀ yẹn àní lè ṣílẹ̀kùn. Wá máa ṣe tú ni. Tó ẹ̀ mú yín ní kó pe àwọn interior decoration kó wá bẹ́ẹ̀ ṣe. Wá máa ṣe gbogbo nǹkan wọ́ ló mọ́ gbogbo nǹkan. Kí ló ń sọ lẹ́nu yìí? Okay, I call myself an interior decorator. Why expect me kí n tún lọ pe another interior person? Kó wá ṣe wọ́n ní mi ò mọṣẹ́ ni. Kí ló bá dé ńbẹ̀? Ṣé bó àdé sọ pé àwọn ọmọọṣẹ́ ẹ̀ ni wọ́n? So kò sí nǹkan tó bá dé ńbẹ̀ náà. Okay, tí ẹni tí mo ní ọmọọṣẹ́ mi tó bá jẹ́ ẹni tó ń ṣe ẹnu wòtòwòtò, báwo ló ṣe fẹ́ jẹ́ kí n explain that? Mo ò ní gbà. Wá máa yí mi báyìí, wá máa yí mi báyìí, ò ní jẹ́ kí n sọ̀rọ̀. Ó ti wà selfish ju tí ẹnìkan ló mọ̀. Tó bá gbé 3 sita síbẹ̀ yẹn àní lè ṣílẹ̀kùn. Ó ti yé mi, má worry. Already ti yé mi. For now, I think I'm hungry. I need to eat something. Lẹ́fẹ̀ẹ́. It would be very wicked of me to ask you to go cook, but we will stress to go through, and I'm of the opinion that we should go eat out. Ooh, yeah, darling. You cool with that, Let me go and make up and change my clothes. Please do. With your phone, slow. My phone, man. How could you do that? Why did you do that? I'm sorry. You're sorry. Why are you sorry? So you've been having unprotected sex with that man? No. What is no? How come you're pregnant? You're a fool. You're very stupid. You're gonna get rid of that pregnancy. No. What is no? Honorable is aware of it and he wants the baby. Olaitan? Please don't go here. Olaitan? You need to buy him for me now. What? You can't get it. Ayọ̀ ọlọ́pọ́n ni wọ́n sọ̀rọ̀ ìfẹ́ dà. Ayọ̀ tani yóò gba ìfẹ́ lọ́wọ́ wáyọ̀ ojú ìfẹ́ rárẹ̀.
Irọ́ la dẹ̀ ń lò, irọ́ la lò. Ẹ̀tàn ti pọ̀ nígboro, abẹ́ òde rí wà bẹ̀rù ẹ̀. Níbo lè olè òkú níbẹ̀? Olójú kòkòrò wọ̀ bí ẹ. Ṣùgbọ́n má ṣe lógun máa rí. Oníyọ́lé òun lọ́bẹ̀ láwọn bá ṣe àṣegbé òsì òwò. Kò sóhun tí a ṣe láyé yìí tó gbé ayọ̀ ọlọ́gbọ́n láwọn ta o. Abẹ́ òrí oko tó láyé òǹgì roborobo bẹ́ẹ̀ làwọn ọmọ wa ń ṣiṣẹ́ lọ tá a bá kú tán o. Tó bá lọ síwájú ènìyàn ló kú àtúnjò padà wá sẹ́yìn. Tàlà ó finú wá ọ ejò ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀dá. Ìfẹ́ òtítọ́ tí ṣọwọ́n láyé. Ẹ̀tàn la fi bára wa lò. Wọ́n bẹ̀ wí. Ayọ̀ ọlọ́gbọ́n lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ dà. Tani yóò bá ìfẹ́ lọ́wọ́ ayọ̀ ojú ìfẹ́ ńláre. Ohun mo mọ̀ ṣe o. Lọ́ládé! Are you serious? God damn it! Oh my God! Oh, is this you? This is you. Wow! How are you? I'm good. But you're not looking bad. Thank you. Baby, you want to know about it? Thank you. Anyway, your family ńkọ́? Ọmọ mi wà bọ̀ ọkọ mi ti ṣaláìsí. Irọ́ ni o. Yeah, ṣaláìsí last year. Oh my God. I'm so sorry to hear that, please. It's okay. I have gotten over it. I'm okay now. Wow. It is well. Ìyanu akúkú ṣẹlẹ̀. So, mbolo wá dà? Mo fẹ́ lọ gbé ọmọ mi ní school ni. Oh, okay. That's cool. Good. Then let me just have your number, then I'll call you up later. Then we can decide to hook up and Do you still use that number? Of course. I'll call you when I go. I have it. Okay. I'll be expecting your call then. No problem. Good to see you again. Yeah, I will. Bye. Bye-bye. Bye-bye. All right then, bye. Hello? How are you? Lọ́ládé ló ń sọ̀rọ̀. Ṣé mi ò disturb ẹ ṣá? Okay, I'm fine too. Anyway, this is my number. I'll call you tomorrow. All right, bye. A fowl does not forget where it lays its egg. I miss you a lot. Miss you too.
What's up? What's the problem? I know we can't sweep the fact that we are married under the carpet, and the truth is, Mushinife, I still love you a lot, but whatever we want to do, we should do it the right way. So. Victoria, you don't padà saying, oh, need lots of massive now. We can show more demon now. Of course, I won't ask you to jeopardize your marriage for anything in this world. And you know I love you too, no doubt about it. But I'm not selfish. You left me to fly when I least expected by allowing me to marry Honorable, which I will forever be grateful for that. Okay, good to hear that, but whatsoever it is, Ejo, imagine going whoa. Clearly don't sorrow by me, can show more demo now. I'm from my past judge present. Okay, let's do it this way. Your marriage is safe with me. All I'm asking from you is just your company, and I don't think that is too much for me to ask. My company? Yes. You got it. But I think we should seal it up with something, I don't know, like this minute, this hour. What? So, seal up or anything. Unless you are going to go inside and conclude the parts inside. And inside is a lot of fun. It's not too much. Oh, you're making me to remember things. What do you remember? I remember squishing. Ìrọ̀lá dẹ́lò, ìrọ̀lá lọ. Ẹ̀tọ́ ti pọ̀ nígboro. Abẹ́ òde mi, wà bẹ̀rù ẹ̀. Níbo de olè òkú nígbè. Olójú kòkòrò wọ̀ bí ẹ. Ṣùgbọ́n má ṣe lógun máa rí. Oníyọ́lé òun lọ́bẹ̀ láwọn bá ṣe. Àṣegbé ó sì owó. Kò sóhun tí a ṣe láyé yìí tó gbé ayọ̀ ọlọ́gbọ́n láwọn ta o abẹ́ òrí òkò tó láyé òǹgì roborobo bẹ́ẹ̀ lágbóró wá ń ṣiṣẹ́ lọ tá a bá kú tán o tó bá lọ síwájú ènìyàn lókun àtúnjò padà wá sẹ́yìn tààlà ó finú wá ọ ejò ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀dá ìfẹ́ òtítọ́ tí ṣọwọ́n láyé ẹ̀tàn la fi bára wa lò wọ́n bẹ̀ wí ayọ̀ ọlọ́gbọ́n lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ dà tani yóò bá ìfẹ́ lọ́wọ́ ayọ̀ ojú ìfẹ́ ráre ohun mo mọ̀ ṣe o. láti gbà yẹn ni mo ti bára mi níbí báyìí o mo mọ̀ pé Tóyè máa ti máa wá mi sí. Jewoola, ṣé Tóyè lè tẹ̀lé ohun fún mi? Ibi Tóyè lórúkọ ẹ. Ibi Tóyè what? Ibi Tóyè Daniel lórúkọ ẹ torí ẹ lórí lẹ́gbẹ̀ẹ́ ìbọn ní. Ẹ dúró. Kí lórúkọ yín? Lọ́ládé lórúkọ mi. Ìwọ ni! Ìwọ ni! Ìwọ ló jẹ́ kí n wá ibi tí mo wà lé ní. Tó máa ṣe wọ́, mi ò ní sí bíbá yìí. Stop it! Madam, ẹ wò. Ẹ take it easy. Mo fẹ́ kẹ́ ṣe sùúrù. Ẹ wo, ọ̀rọ̀ yóò fariwo rárá. Bẹ́ẹ̀ ni ìjà ọ̀tọ̀ sí wa ń bí tá a wà yìí. No. Listen. Ẹ wo, àmẹ́ni tí kú kàn o. Àǹtẹ́bádẹ́ gbogbo àlàyé tí lady ṣe. Ẹ rí wípé kì í ṣe pé ó mọ̀ ọmọ fẹ́ dalẹ̀ yín rú. At all. See, tẹ́bádẹ́ wo lọ, tẹ́ ẹ wo bọ̀. Orí tí lady ṣe fún family yín kì í ṣe kékeré o. Ipò tó kọ yín wà lénìí, ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ lady ni o. So my own advice ni pé kẹ́ ẹ nà sùúrù. Nítorí ẹni tó wà láyé ló ń jà o.
wo, àwọn tó kù wá dà. Please, I beg of you. No Susie. Wow. I like this. Oh, I really like this. Okay, so now they are the form be your sister's keeper, be? Anyway, no wala. La poche mo kusi. Enjoy my wall. Auntie, Auntie, you can't show me. I'm not a lesbian. No, you, I like you. Mo like you, she's well. I like you well. So, Timba mo lo make I carry you go, abi. Okay, make I carry your shadow. Yeah, bring your shadow and make it. Hey, good girl, come. Stand up. Pass it. Báwo ló ṣe ń ṣe é sí? Bèlébú ló ń dùn ẹ́. Ìsàlẹ̀ inú yẹn ló ń kọ́ mi. Ẹ dúró. Ṣé kí n bá yín béèrè lọ́wọ́ mi kán fún wa lómi ni àbí kí lẹ fẹ́? Ìmọ̀ inú mi ò. Ẹ dúró ìpele sáìdì bó ló ń dùn yín gbogbo. Ilé. Ẹ pẹ̀lẹ́ o. Auntie, thank God. Look at you. So you know all right. Thank God. Good. Auntie, guess that. Lọ́ládé. Èyí Tọ́pẹ́. Ṣé náà tí wàá rí i pé aríra wa là ń bára wa jà? Ara tù wá láàrí wípé ẹnìkan ṣe nǹkan tó dùn wá. Ẹ wo, ilé ayé yóò le rárá o. Àwa là ń mu kókó. Ṣé yóò mọ̀ wípé ẹni tó ṣe nǹkan tó dùn yàn lénìí, ó lè ṣe nǹkan tó máa dùn mọ́ wa lọ́la? Àbúrò, ó yà ẹ́ lẹ́nu. Má jẹ́ kó yà ẹ́ lẹ́nu rárá. Sure, okay. Good. What is it? I'm in soup. Soup? I need to talk to you. You look disturbed. I am disturbed. Okay, get into the car. Fine.
bá mi ṣeré. Okay. What happened? Kí ló ṣẹlẹ̀? Sister, ẹ mọ ọmọ tí mo sọ fún yín pé mi àti ẹ máa ń ṣe wọléwọ̀de nígbà tá a wà school yẹn tí a tún wá pàdé ara wa later yẹn. Lọ́ládé. God bless you. Ẹ wò, I'm in trouble. Mi ò mọ bí ìyàwó mi ṣe mọ̀ pé lóyún. And òun gan fúnra ẹ̀ ò sọ fún mi pé òun lóyún. Ó dà kó send message sórí phone mi. Ìyàwó mi wá kà. Now, mo ti ń pè, òun náà gbé call. I'm in trouble. Olóyún. Ibi tó yẹ. How could you? Married man? Ó wá ní intercourse pẹ̀lú obìnrin láì lo CD? Kí ló ṣe sọ́n CDs ẹ? You don't do that now. You put yourself at risk, even your own family. Auntie, nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ and I'm sorry but kí lè fi òpá lè ṣe báyìí? Ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣọ̀rọ̀ tó gbariwo. Ó need deep thought. Ìyẹn láti ronú ẹ̀ dáadáa. Yeah, torí ẹ̀ ni mo ṣe wá. Okay, I'll help you. But in my own easiest way. Anything tẹ́ bá lè ṣe kó tí kí wàhálà ìtì ẹ̀kú lọ́rùn mi kí gbogbo kíní kúrò ńlẹ̀, I don't mind. Okay. You know say where you know they carry last. Now I come now. Trust me. Boy, you fall my hand. I know say I forgot. Hey! I think so you smart past that one. Okay, you fuck up, yeah. I planned this kidnap thing. What? Oh, yes. Èmi ni the brain behind it. Ṣé book mo tell rò pé wọ́n lọ pa yẹn. Àwọn ni o, ṣe bẹ́ẹ̀ ṣe dá wọn mọ̀. Wọ́n pa anybody. Sister, sọ fún mi pé máa ṣe nǹkan tó lè tó gbogbo eléyìí. This is just so hard. Toye, kí mi sọ fún ẹ? Kó lọ pọlọ́pàá. Pẹ́pẹ́pẹ́ ṣe ò rí ìyàwó ẹ̀. Àbí kó lọ máa gbégbèsè kan lẹ́yìn mi. Toye mo mọ̀ ẹ́. I know what you can do and I know what you can't do. Ẹ wò, ẹ má bínú sí mi o. Ẹ má bínú rárá. Èmi kàn feel pé ká introduce one in my own simple but very, very hard way. Àbí? Wọ́n ti rẹ́. Wọ́n ti jà. Ẹnikẹ́ni wá sọ pé òun fẹ́ lọ máa sàsẹ́nì kejì ẹ̀. A ní ẹ̀ ń ṣe mí. Wo, ẹ má tọra yín o. Show you the moment tí ọkùnrin bá wà pẹ̀lú ìyàwó ẹ̀. La máa sọ pé ọkọ mi ni, ọkọ mi ni. But the moment tẹ́ bá jọ wà pọ̀, ọkọ gbogbo àgbáyé ni. Tẹ́ bá dé lọ ṣaagun, tẹ́ bá forí ko, ó di gòbe nìyẹn. Aláyé àṣẹ kí ni? Aláyé àṣàyé bàjẹ́bàjẹ́. So, remember I told you you must be grateful, didn't I? Told you. Pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, mo rò pé gbogbo wa náà la rí ọgbọ́n kan àbí méjì kọ́ lẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ń tèmi fẹ́ ká wá mọ̀ ní kókó ẹ̀kọ́ tí mo rí ń bẹ̀ jù ni wípé ìwọ ọkọ ìyàwó. Orí ẹni abákọ méjì mọ́ kò ní dúró lérí ẹyọ kan láéláé. Bọ́ bá wá kú èní tó bá kọ̀la kọ́ wọlé Ọlọ́run yóò rí pé òun fẹ́ méjì òun gédéǹgbé báyìí kó tó dúró ni. Ẹni awakọ mẹ́rin mọ́ tó jẹ́ pé méjì ló wà náà lé ẹ̀ tẹ́lẹ̀ táwọn ìyàwó tó wà náà lé tí wọ́n ń jà fitafita pé tọ̀ baálé wa ò lè fẹ́ lómi ilé wa ò lè ṣe gbá ò lè ṣàwó tí baálé náà ń wò pé òun fúnra lára òun ò gbèrò àti fẹ́. Bọ́ bá tún pèsè kọ̀la kọ́ lóun ó pè yóò fẹ́ mẹ́rin rẹ̀ yóò pé o. Òun ló mú àwọn múmìnì òdodo àti múmìnà kan tí wọ́n ní kádàrá láwo akàǹkádìrì àkọọ́lẹ̀ kálukú ò ní tàṣe láéláé ń wá bá ti kọ́ àti kọ́ nìyí kò ṣeé yí padà. Ọkọ ìyàwó mo fi ọgbà bí àgbélébú mo fi ọgbà bí àkọọ́lẹ̀ pétọ̀ bọ́lọ́hún ṣe fẹ́ orí òun náà lórí ni wádìí mọ́ má bọ̀. Hey, let's pop champagne.
well done. It's good for celebration. All good for celebration. Lóòótọ́. Ẹ wo, jẹ́rẹ́ yìí, ìjẹ́ lọ́jọ́ criminal lóòótọ́. Bẹ́ẹ̀ bá jọ ọmọ ní tí ń bá yẹn rọ́ọ̀bà mi ní káà. Èmi ò mọ̀ pé boy gun lọ́wọ́ ń bẹ. Good job. Bọ̀tí ni mi ò àdùn. Ọlọ́run, ẹ jọ wá gba àwọn fake onírin yín tẹ̀ mú káfẹ́. Ayọ̀, ọ̀dọ́ ẹ̀jẹ̀ tayọ̀. Látàjú torí ẹ̀san. Ayọ̀, ọ̀dọ́ ẹ̀jẹ̀ tayọ̀. Níwọ̀nba lówelówe lèmi sọ̀rọ̀. Bátayọ̀ látàjú torí ẹ̀san.